Báyàkúbù, ibi lẹ wà. Wọ́n ti pa tango. Ibi ìgbò láti ń bọ̀, ibi ìdìgbò láti ń bọ̀. Ibi ìdìbò. Bẹ́ẹ̀ni. Ẹ lọ rè dìbò ni. Bẹ́ẹ̀ni sà. Ẹ̀yin ọmọ burúkú yìí, ṣé ẹ mọ̀ pé ẹ lọ́rọ̀ ọ̀gbọ́n? Ẹ tó lọ bí ìdìbò, ṣe bá sọ fún gbé òsì bò, ṣe bá ní Yorùbá nation ní kí gbogbo owó dìbò fún. Ẹ lọ bí ìdìbò nítorí 1,000 naira. Àwọn ayìnbọn ń bẹ̀, ìbọn wa bá tango, àkùtùkùkù tango lọ́nà ọ̀run. A ti máa ń sọ fún yín tẹ́ ẹ bá ti gbọ́ ẹ fìdí mọ́lé yín. Ẹ fìdí mọ́lé yín, ẹ máa yé máa lé 1,000 káàkiri 1,000 ẹ̀mí kan. Ọ̀yá lè ṣe tango kú. Ikú tó kú ní èsè sábà kó ti dọ́mọ àtìyàwó lẹ̀. Ó ti kó báwọn òbí ẹ̀ náà ní ìṣe báyìí. Tá a bá ń sọ fún yín ládùúgbò yìí pé ọmọ líle iná wọn ránṣẹ́ dé tòrutòru. Àwọn tá ń ran yín káàkiri tẹ́ ẹ lọ ń dìbò fún yín. Ọmọ tí ń wà l'Amẹ́ríkà o. Ọmọ tí ó wà ní UK o. À ń kàwé ń bẹ̀. Ẹ̀yin náà mọ̀ rán síra yín pé ẹ máa para yín. Ẹ̀yin náà wò ní èsè. Kí lẹ wá lọ bí ìdìbò? Kí lẹ̀ ń bá káàkiri bẹ́ẹ̀ dìbò fún ọ ẹni tí ó wọlé ni ó wọlé bẹ́ẹ̀ dìbò fún ọ ẹni tí ó wọlé ni ó wọlé sásọ fún pé bòyín náà ń lò ní wọn à lò bóyín kò yé ni wọ́n ń gbá síra yín ní bọ́ọ̀lù olówó ní torí yín bá pé ẹ mọ̀ lọ jókòó jẹ́ sáré 2023 tá a wà yìí àdìfáìsì mi ni fún yín ni wípé ẹ lẹ̀ mọ́lé yín ẹ mọ̀ lọ rè dìbò tango náà ló kún bí ìdìbò primary election yìí tó bá wù ẹ̀yin náà tó lọ bẹ̀ gbogbo yín ńgbà ẹ̀ bá ẹ kú tán lẹ́yọ̀ kọ̀ọ̀kan orí yín ó pè sáà mọ̀ pọ̀ fẹ́ kẹ́ ẹ kú ni ìwò tó ń wọ ìgà ìwò kẹ́ ẹ kú ni tèmi nu tó bá bí yàrá yà tiẹ̀ dá kó o tún jí mi lójú oorun ọmọ burúkú kí ni tèmi